ẹ tún káàbọ̀ sórí ìkànnì Nipa Television. Ṣé àlàáfíà ni mo tún bá yín? Prọfẹ̀tì ìjọ Celestial Church kan lẹ́ ń wò nínú fọ́nrán eléyìí tí mo tún mú wáyé tí ó ń claim wípé picture Jesus Christ tó wà nínú picture frame tán máa ń gbé sí gbogbo orí altar káàkiri nínú ìjọ wípé kì í ṣe the real Jesus Christ ló wà níbẹ̀. Eléyìí mà tún lè kókó kẹ. Ó ní àwọn ọmọ òyìnbó tí wọ́n kàn hack ti fíìmù Jesus Christ. Ó ní àwọn òyìnbó lọ mú picture wọn wá sí orílẹ̀-èdè àwa aláwọ̀ dúdú láti máa fi ṣe arúmọjẹ fún wa, láti máa parọ́ ẹ̀ fún wa wípé Jesus Christ ló wà nínú picture náà. Ilé ìlé koko ṣé ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Kódà prọfẹ̀tì yìí gan claim wípé láti àkókò yìí lọ ó ní gbogbo àwọn ìjọ Celestial Church pátápátá ó láwọn á máa gbé ìgbésẹ̀ kan nípa picture frame Jesus Christ tí wọ́n ń gbé sórí gbogbo altar nínú gbogbo ìjọ káàkiri. Kí ló sọ pé àwọn á máa ṣe sí picture frame yìí, torí ó ń claim wípé kì í ṣe Jésù Kristi gangan ni ó wà nínú picture frame náà. Kí wá ló sọ pé àwọn á máa ṣe sí gbogbo picture frame tó wà ní gbogbo orí altar nínú ìjọ káàkiri? Gbogbo ẹ̀ pátá lẹ máa find out nínú fọ́nrán eléyìí o. Ẹ kú ti mọ̀ wípé oríṣiríṣi la máa ń bá lọ́wọ́ àwọn alàgbàjọ káàkiri. Gbogbo bó bá sì ṣe ń lọ lèmi ṣe máa ń gbé wá fún yín ní gbogbo ìgbà live and direct ní lórí ìkànnì Nipa Television. Kí wá ní wòlíì yìí sọ wípé àwọn á máa ṣe, torí èyí tó yà mí lẹ́nu níbẹ̀ ni wípé ṣé ká sọ pé gbogbo àwọn wòlíì ìjọ Celestial Church pátápátá bíi wòlíì Marcus Tibetan ni wọ́n lọ́wọ́ sí nǹkan tí prọfẹ̀tì yìí ń sọ? Ṣé gbogbo wọn náà jọ mọ̀ ń pa ẹ̀? Ṣé gbogbo wọn náà jọ fẹ́ máa gbé ìgbésẹ̀ tó ní àwọn á máa gbé yìí nípa picture frame Jesus Christ tó wà ní gbogbo orí altar nínú gbogbo ìjọ káàkiri? Ọ̀rọ̀ ìgbẹ̀nután ò lè kókó kẹ̀. Ẹ̀yin èèyàn, àmọ́ kí n tó wá máa play fídíò yẹn, ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Sẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ mi tẹ́ ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ má sì gbàgbé ẹ lè like fídíò yìí, ẹ fèrò yín nípa tí mo mú wáyé ẹ sọ sí comment section, kẹ́sì máa bá mi share fídíò yìí kó máa lọ sí gbogbo orí ayélujára. Láì wá gbà wá lákòókò púpọ̀ jù, ẹ jẹ́ n play fídíò prọfẹ̀tì yìí ká jọ gbọ́ kẹ́yìn náà wá fi bọ́rọ̀ ọ̀hún ṣe rí lọ́kàn tí yín. Ẹ máa bá mi sọ sí comment section. Ó yá òun rèé. Tí wọ́n á gbé ọmọ tí wọ́n ìdí ọmọ òyìnbó, ṣé èmi jọ òyìnbó? Ṣé ó jọ òyìnbó? Wọ́n á gbé ìbò yìí pé òun ni Jésù. Àsìkò màmá tó dáná sí gbogbo ẹ̀, gbogbo cross ṣọ́ọ̀ṣì wa wáta, a máa yọ gbogbo tó gbogbo ìgbà máa yọ gbogbo kúrò. Adádúró àgbélébùú àgbélébùú. Àwọn tó ru àwọn kan ru àgbélébùú àwọn wo ni? Àwọn kan kú fún ọ̀rọ̀ Jésù àwọn wo ni? Iṣẹ́ àwọn eléyìí. Mo sọ ń gbà yẹn kí pẹ́ẹ́tẹ̀sì ní Russia kótókótó jáde. Wọ́n ò rí àgbà kékeré ẹ̀gbẹ́ jáde, kékeré ẹ̀gbẹ́ jáde. Ìgbà tó wà 12 years nígbà tó lọ ká àwọn tó lọ bá wọn nínú tẹ́ḿpìlì ni wọ́n rí gbé jáde. Ó dẹ̀ ti kó mbẹ̀ wọn ò rí mọ̀. Wọn ò rí ìgbà tó wà padà rí wọn mọ̀ fóun ni mọ́ tó ti dàgbà. Ọ̀sán máa fóun ni wọ́n ti kàn rẹ̀ di. Wọ́n ti kàn àrà sán tẹ́ḿpìlì fàyà. Ọmọ yẹn náà ni ọmọ 12 years ìgbà tó wà bá a lú tẹ́ḿpìlì ìgbà yẹn. Òun ní tẹ́kọ̀ òun ní ẹ̀mẹ́yẹ̀kọ́ mọ̀ kóhun ní o. Ẹ̀mẹ́yẹ̀kọ́ mọ̀ kóhun ní o. Ẹ̀kílẹ̀ ẹ̀kọ́ ńlẹ̀ ẹ má wọ́ọ̀rì àwọn ọmọ àsọfún pé wájú ẹgbẹ́ ẹjẹ́ ìfẹ́ mi. Mo máa ṣírí mi ò kàwé ní ṣùgbọ́n lọ́wọ́ fún mi láṣẹ nínú ẹ̀mí. Eléyà máa tó sún dáná adáwọ̀ sún ṣọ̀ṣì wa adáwọ̀ sún asún ogun ẹ̀ olùrẹ́lùrẹ́ kọ́sà kó fún wa là ṣùgbọ́n bá gbédé fún ara máa bá yọ eléyìí kúrò mbẹ̀ kọ́sà dádúró fún ara ẹ̀ tó pé Jésù padà bọ̀ kì í ṣe léyìí. Hallelujah. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ̀yin èèyàn. Prophet yìí láwọn máa dáná sí gbogbo picture frame Jesus Christ tó wà ní gbogbo inú ìjọ káàkiri. Bí mo ṣe ti wá bèrè lẹ́ẹ̀kan, ṣé ká sọ wípé gbogbo àwọn prophet ìjọ Celestial Church bíi wòlíì Marcus Tibetan náà ni wọ́n lọ́wọ́ sí ntárákùnrin sọ, àbí ká sọ wípé òun kàn dá dúró láyè tiẹ̀ ni? Gbogbo bọ́rọ̀ òun bá ṣe rí lọ́kàn tí yín náà ẹ máa bá mi sọ sí comment section o. Àmọ́ ẹ̀yin èèyàn ká tó wá máa lọ, ẹ jẹ́ jọ ká comment dé lọ́ndà post fídíò pastor Celestial Church yìí nípa ohun tó sọ. Ẹ já wò bóyá àwọn èèyàn faramọ́ ohun tó wí àbí wọ́n takò. Prophet David Awasunno ó sọ wípé Papa Oshofa was prophetic than CCC. If God didn't tell Papa that the picture in the altar is not Jesus Christ, please leave those that have it alone. Don't always cause commotion on social media just to make your group relevant. Eléyìí mà lágbára o. Ẹnìkan náà rèé, orí ọ̀fẹ́ Jésù Dàmọ́lá the wonder. Ó ní all those fake prophets will say
go and buy Jesus picture to do ọpẹ́. Ọ̀ṣọ́fà picture is far better than this idol. Ṣẹ́yìn náà gbọ́ nǹkan. Another person lele Prince Oluwaseye Adebayo Oyebanjo. Only that's not the only one to kick off the holy altar at Papa's own too. Papa is a founder. Salute to our great founder of the CCC. Papa SBJ Oshofa is not Holy Spirit. Papa is not Jesus. Papa is not God. Papa is not supreme God. Try to always be logically balanced and sound in speaking the truth. The truth, if missed, everyone would miss it. Jesus is a name, not a person anymore. Holy Spirit is the highest spirit. No one can see the Holy Spirit. We only feel its presence and doings. So, sir, at dear prophet, sir, I urge you to balance the narrative and let all the world know that Papa SBJ Oshofa himself never bowed to himself nor his image during his lifetime in the 80s. If you want proofs, we have live services of Papa and others at Baba Alex Bada amongst others. They never bowed to any images. It was just the cross and lambs stands in the holy altar. Hey, ẹ̀yin èèyàn, abẹ́rẹ́ wípé ọ̀rọ̀ yìí mà wá lé kókó kẹ́ àní kí ni ìdáhùn tiyín sí gbogbo ọ̀rọ̀ tí prophet yìí fẹ́ dálẹ̀ lórí social media. Ẹ máa bá mi sọ sí comment section kájọ máa gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀ wò. Ẹ má wá gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Tẹ́ ẹ bá ti subscribe sí channel wa tẹ́lẹ̀, ẹ like, ẹ comment, kẹ́ sì máa bá mi share kó máa lọ sí gbogbo orí ayélujára. Ire o.